Àwọn ọba méjì tí wọ́n jẹ́ ọba pàtàkì àtọba ńlá ní ìpínlẹ̀ Èkó tí wọ́n tún jẹ́ ọba méjì tí gbàgbọ́ wà pé àwọn ló súnmọ́ Ààrẹ Bọ́lá Ahmed Tinubu jù ní ìpínlẹ̀ Èkó àti gbogbo ilẹ̀ Yorùbá. Èèyàn kábíyèsí ọba Gbọ́láhàn Lawal tó jẹ́ onírù ti ìlú Rò ní agbègbè Victoria Island ní ìpínlẹ̀ Èkó àti kábíyèsí Ẹlẹ́gùṣì ti Ìkàtẹ́ èèyàn kábíyèsí ọba Saheed Adémọ́lá Ẹlẹ́gùṣì wọ́n ti ṣàbẹ̀wò sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní ilé ẹ̀ ní ìpínlẹ̀ Èkó tó sì jẹ́ pé gbogbo èdè àìyedè àti awuyewuye tó wà láàrin Ààrẹ Bọ́lá Ahmed Tinubu àtàwọn ọba méjèèjì òun ni wọ́n ti yanjú pátápátá báyìí. Fún àwọn tí kò mọ̀, ọba Gbọ́láhàn Lawal àti ọba Saheed Ẹlẹ́gùṣì ọmọlẹ́yìn Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ni wọ́n jẹ́ ẹ̀kan tó di ọba. Kódà bí ọ̀kan ṣe ṣe amúgbálẹ́gbẹ̀rí lọ̀kan ṣe ẹ̀ṣọ́ ààbò ní ẹ̀yìn ẹ̀ tó sì jẹ́ wípé àwọn méjèèjì ìyẹn àwọn kábíyèsí méjèèjì wọ́n rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí bàbá àti àwòkọ́ṣe fún wọn kó tó di pé wọ́n jẹ ọba. Kódà tẹlifíṣàn Yorùbá Tòótọ́ gbọ́ pé ipa tí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tí ò tí ì dàrẹ́ ńgbà náà tó kó lásìkò táwọn méjèèjì fẹ́ di ọba kò kéré rárá. Láti ìgbà náà làwọn méjèèjì ni wọ́n sì ti fi Ààrẹ Bọ́lá Ahmed Tinubu ṣeré àti pé ẹnikẹ́ni tó bá fẹ́ rí nǹkan gbà tàbí wojú rere Tinubu àwọn ọba méjèèjì náà wà lára àwọn tí wọ́n máa ń ké sí tán máa lọ súnmọ́ láti rí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ṣá o, nínú oṣù kìíní ọdún tá a wà yìí ni ìròyìn bẹ̀rẹ̀ sí ní máa jáde wípé èdè àìyedè ó ti ṣẹlẹ̀ láàrin Ẹlẹ́gùṣì àti Onírù pẹ̀lú Tinubu. Wọ́n ní lásìkò tí wọ́n yọ abẹnugan ilé ìgbìmọ̀ asòfin ìpínlẹ̀ Èkó ìyẹn the Speaker Lagos State House of Assembly Honourable Mudashiru Ajayi Obasa ni ó fa ìjà àwọn ọba méjèèjì àti Tinubu. Àwọn tó ń gbéròyìn kiri jẹ́ kó di mọ̀ pé Tinubu bú àṣírí wípé àwọn ọba méjèèjì àwọn náà mọ̀ sí bá ṣe yọ Obasa ìyàn páwọn náà ṣàtìlẹ́yìn fún un. Wọ́n ní Tinubu fẹ̀sùn kàn wípé gómìnà Olúṣọlá Babájídé Sanwó-Olú ti ìpínlẹ̀ Èkó òun ló wà lẹ́yìn bí wọ́n ṣe yọ Obasa kúrò nípò, ṣùgbọ́n tí àwọn ọba méjèèjì náà tí wọ́n fún un ní àtìlẹ́yìn láti yọ Honourable Obasa kúrò nípò, pàápàá bó ṣe jẹ́ pé ẹni tó fi rọ́pò ẹ̀ ìyẹn Honourable Mojísọ́lá Miranda ó jẹ́ mọ̀lẹ́bí ọba Gbọ́láhàn Lawal èèyàn pé ọmọ ọba Irù ní Mojísọ́lá Miranda tí wọ́n fi rọ́pò Obasa. Eléyìí ìní wọn lé ó jẹ́ kí Tinubu bínú pé àwọn ọba méjì tó súnmọ́ òun náà báwo ni wọ́n ṣe lè lọ ṣerú nǹkan bẹ́ẹ̀ lẹ́yìn òun tí wọ́n lọ ṣe nǹkan tóun fọwọ́ sí. Eléyìí sì náà ló jẹ́ kí inú bí Tinubu sí Ẹlẹ́gùṣì àti Onírù, ṣùgbọ́n gbogbo eléyìí ó ti fi di àfìsẹ́yìn tẹ́gùn fi ṣọ́ ní ọjọ́ Ajé tí ṣe ọjọ́ Monday ọ̀sẹ̀ tá a wà yìí. Ó ní kábíyèsí ọba Gbọ́láhàn Lawal àti kábíyèsí ọba Saheed Adémọ́lá Ẹlẹ́gùṣì ni wọ́n ṣàbẹ̀wò sí Ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó wá sinmi ní ìlú Èkó fáyẹyẹ ọdún Iléyá. Ẹ ṣàbẹ̀wò sílẹ̀ lágbègbè Bọ́dílọ̀n lẹ́kọ̀ọ́ tá a sì gbọ́ pé gbọ́ ọ̀rọ̀ yìí iná ti yanjú tí kò sí sógun tí kò sí ọ̀tẹ̀ mọ́ báyìí.